jẹ́ ká júbà ọ̀dọ́ àgùntàn tó fún wa ní ìmọ́lẹ̀ tirẹ̀ ní ògo àti agbára ọláńlá àti ipá ògo fẹ́ni tó fẹ́ wa tó fẹ́ jẹ́ rẹ̀ wẹ̀ wá tí ó sì sọ wá di mímọ́ nínú ibi ìyè ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé ọba tó dóhun gbogbo tó fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. A dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ Olódùmarè nìkan nítorí pé òun ni ògo àti ọlá ń ṣe tirẹ̀. Ọ̀rọ̀ iná ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò Ohun Àwọn Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní Òkè Tèmídire nílùú Abẹ́òkúta níbi tí Ọlọ́run ti ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Ẹ kú àtàárọ̀, a kú iṣẹ́ òní. Lórúkọ Jésù, ayọ̀ àti àlàáfíà ni eré tòní yóò já sí fún wa. Àlọ àti àbọ̀ wa yóò já sí re, ìwọlé wa yóò já sí gbogbo tí a bá dáwọ́lé lónìí lórúkọ Jésù yóò já sí re ní orúkọ ti Jésù Kristi. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fi fún wa àti àánú tá a rí gbà. Ní ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè ní orí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá Ọlọ́run alààyè yóò tún fún wa ní àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè mìíràn láti wá pàdé wa lórí ètò tòní. Ṣùgbọ́n kó tó dé ìpele yẹn mú kọ́kọ́ mú orin ẹ̀mí wá sétí ìgbọ́ gbogbo wa tí gbogbo wa yóò jọ fi ayọ̀ àti àlàáfíà tí a ó jọ fi gbọ́ lórí ètò yìí. Àwọn àlejò wa pàtàkì wọ́n mú iṣẹ́ pàtàkì wá fún gbogbo wa lórí ètò tòní náà. Quiz corner wà gẹ́gẹ́ bá iṣẹ́ lọ́sẹ̀ tó kọjá. Káàdì lóríṣiríṣi àwọn tó bá fẹ́ jẹ káàdì, àwọn tá a bá fẹ́ pè wọlé, àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè nínú ìjọ Ọlọ́run alààyè lọ́lọ́kan ọjọ́kan wọ́n ti rọ̀jò káàdì wọlé sórí ètò Ohun Àwọn Kerubu on FM tòní. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa lórí ọ̀fẹ́ lórí ètò tòní. Mo sọ pé lọ́sẹ̀ tó kọjá a ní orí ọ̀fẹ́ láti participate lórí àwọn quiz lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Mo sọ wípé àwọn quiz yẹn àwa tá a bá fẹ́ participate nínú àkọ́kọ́ a gbọ́dọ̀ mọ̀ Bíbélì dáadáa. Ìkejì a gbọ́dọ̀ mọ̀ nípa àṣà àti ìṣe ìjọ Kérúbù àti Séráfù dáadáa. Àṣà àti ṣe ìjọ Kérúbù àti Séráfù dáadáa. Ìkẹta ni wípé a gbọ́dọ̀ mọ̀ nípa ìtàn Kérúbù àti Séráfù dáadáa. Ìyẹn àwa tá a bá fẹ́ participate nínú quiz corner yẹn. Màá kọ́kọ́ dúpẹ́ lọ gbogbo àwọn bàbá àti màmá tí Ọlọ́run ti lò láti rọ̀jò káàdì ẹ̀bùn ìfúnfúnni lórí ètò Ohun Àwọn Kerubu fún ti àwọn quiz corner wa. Bàbá wa Prophet Kọ́lá Ajíbóyè Gora, Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ, àdúpẹ́ lọ́wọ́ yín sà. Prophet Adéníyì Oyèbọ́lá, àdúpẹ́ lọ́wọ́ yín. Apostle Emmanuel Ìmọ́lẹ̀dayọ̀ ti ìjọ CNS online, àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Venerable Mrs Prophetess Felicia Fatoyinbo JP, àdúpẹ́ lọ́wọ́ yín. Special Apostle Yínká Balógun Ṣílòmídé, àwọn náà ti náwó káàdì sórí ètò Ohun Àwọn Kerubu on FM. Àpapọ̀ ìjọ Cherubim and Seraphim Unification Church of Nigeria, Ogun State, Ewekoro Division, lábẹ́ àṣẹ àti adarí alága wa Special Apostle Prophet Babatunde Awikonko. Àwọn náà
wọ́n ti nawọ́ káàdì síbí. A ní ìbéèrè láti number 1 to 8 number 1 to 5 láti dáhùn lórí ètò tòní. Ṣé èèyàn kan tó hello ta ló wà ń bẹ̀ hello sir hello sir ẹ káàbọ̀ sórí ètò kí ló kọ́ àti bulletin pè wá. mo ń gbọ́ yín bàbá. ó yá ẹ mú ìbéèrè. ìbéèrè kẹwàá láti ìbéèrè kìíní títí dé ìkarùn-ún ló wà. ìkarùn-ún níbo ni a ti lè rí ọ̀rọ̀ yìí nínú bíbélì. ìwọ ni mo gbé ojú mi sókè sí ìwọ tí ń gbé inú ọ̀run. níbo ni a ti lè rí ọ̀rọ̀ yìí nínú bíbélì. ìwọ ni mo gbé ojú mi sókè sí ìwọ tí ń gbé inú ọ̀run. ó lè jù ẹ ṣé púpọ̀ ó bá ń gbórin sókè. bẹ́ẹ̀ ni ìbéèrè àti sọ wípé àwa tá a bá mọ bíbélì dáadáa tá a bá mọ̀ nípa àṣà àti ṣe ìjọ kérúbù àti séráfù dáadáa àwa tá a bá dẹ̀ mọ̀ nípa ìtàn ìjọ kérúbù àti séráfù dáadáa la ní àǹfààní láti pè wọlé sórí ètò 07073160403 07073160403 tàbí 08124113677 08124113677 ní nọ́mbà tẹ̀ní àǹfààní láti pèsè ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe Sweet 107.1 FM ní Òkè Tèmídìrí nílùú Abẹ́òkúta à ń padà bọ̀. Ẹ tẹ́tí sí ìkéde yìí C&S Church of Christ Agbọ́jésù Conference Òkè Ìràpadà Alágbélébú tó wà ní number 5 Alágbélébú compound behind Government Òkè Ṣòkòrè Abẹ́òkúta ń pe gbogbo ènìyàn sí àgbàyanu ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́rìnlá àti àjọ̀dún ẹ̀rí tọdún 2026 ẹ̀rí asọ̀rọ̀dayọ̀ ní àkòrí ìṣòro ọlọ́jọ́ mẹ́rìnlá yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday August 16 títí di ọjọ́ Saturday August 29 2026 ní aago mọ́kànlá alẹ́ olójoojúmọ́. Àwọn ìránṣẹ́ àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀. Nígbà tí ìsìn àjọ̀dún ẹ̀rí ní kíkún yóò wáyé ní ọjọ́ ìsinmi Sunday August 30 ní aago 10 òwúrọ̀. Senior Superintendent Apostle J.A. Ògúnrìntèmi bàbá ọ̀nà àrà ní oníwàásù ọjọ́ náà nígbà tí Prophet Tọ́pẹ́ Agogo yóò máa kọrin ẹ̀mí níbẹ̀. Prophet Dr. Rotimi Àpáta-Ibú Minister in charge ní olùgbàlejò 0703-104-1177 0703-104-1177 Jésù ni Olúwa. Hallelujah, hallelujah, hallelujah. Ìjọ the Christ Church of Cherubim and Seraphim, the glory light of God, tó wà ní Moni Jésù ní Adígbẹ́, fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn sí ibi àjọ̀dún ọdún 25 years silver jubilee, èyí tí a dá ìjọ náà sílẹ̀. Wọ́n pè gbogbo ènìyàn láti wá bá wọn yọ ayọ̀ ọdún ní ọdún yìí, èyí tí àjọ̀dún náà máa wáyé ní September 6 ní ìjọ wa ní Adígbẹ́. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò lóríṣiríṣi máa lọ nínú ọ̀sẹ̀ àjọ̀dún náà, bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday. Àṣálẹ́ orin yìí máa wà ní Friday on the 4th, níbi tí àwọn òǹkọrin ẹ̀mí lóríṣiríṣi máa fi orin yìn Ọlọ́run. Wọ́n kí bàbá wa oníwàásù fún ọjọ́ náà, Most Senior Apostle Tóyìn Ṣóríyìnolú káàbọ̀, àti bàbá tí wọ́n jẹ́ olùgbàlejò àgbà fún ìjọ náà tí wọ́n sì jẹ́ olùdásílẹ̀, Venerable Prophet Dr. S.S. Fatoyinbo D.D. Wọ́n pè gbogbo ènìyàn láti wá bá wa yọ ayọ̀ ọdún. Ìkíni àti kéde wá láti ọwọ́ ìgbìmọ̀ àjọ̀dún led by Special Apostle Prophet E.O. Ogunnaike Bàbá Ìtìánú. Jésù ni Olúwa.
sí Christ kéde Church of yìí C&S Agbọ́jésù Conference Worldwide The New Kingdom Church of Christ ìjọ ìgbédìde ògo ti Kristi Dábírà Parish Ẹ̀gbájú Street tó wà ní tẹ̀ kọjú sọ́lọ́run community last bus stop Ṣóyọ́yè Abẹ́òkúta Ògùn State ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn sí ìsìn àjọ̀dún ìkórè tọdún 2026 New Dawn ìgbà ọ̀tun ní àkòrí praise concert yóò máa wáyé ní alẹ́ ọjọ́ Thursday August 27 2026 bẹ̀rẹ̀ ní aago 10:00 Evangelist Adébẹ̀ Ammonitone Prophet Samuel Balógun Ọláọlá Prophet Dr. Ṣọlá Bashiru àwọn olórin àti àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ni wọn yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀. Ìsìn àjọ̀dún ìkórè ní kíkún yóò wáyé ní ọjọ́ ìsinmi Sunday August 30 2026 ní aago 10:00 òwúrọ̀. Special Apostle Dr. M. Morakinyo ní oníwàásù ọjọ́ náà. Prophet Tosin Sanu Minister in charge and Chairman Dabira Parish ní olùgbàlejò. More Senior Apostle Prophet S.A. Sanu aka Dabira Founder NKC Church Worldwide ní olùgbàlejò àgbà 0916-407-8161 0916-407-8161. The Christ Church of Cherubim and Seraphim, Glorious City of God, aka bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún ayọ̀ ńlá tó sọ̀kalẹ̀ láàrin ìjọ kérúbù séráfù táyé àwọn àlejò wa sì ń bọ̀ lórí ètò tòní wọ́n ń bọ̀ lórí ètò tòní àkọ́kọ́ fi quiz corner síwájú lórí ètò tòní ni àwa tí a bá fẹ́ kó ipa lórí quiz corner mo ní 2,000 naira láti fún ènìyàn kan àti káàdì wọn 1,000 naira méjì 2,000 naira láti fún ènìyàn kan àti káàdì wọn 1,000 naira méjì láti fi tọrẹ fún àwọn tí wọ́n bá jẹ gba ìbéèrè yìí wá lórí ètò tòní. A ní ìbéèrè láti number 1 to 5 ìbéèrè márùn-ún fún quiz corner lórí ètò tòní. Àkọ́kọ́ ọbẹ̀ ni wípé ìwọ tó bá fẹ́ participate ńbẹ̀ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa bíbélì dáadáa. Ìkejì o gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa àṣà àti ìṣe doctrine and practices kérúbù àti séráfù dáadáa. Ìkẹta ni wípé o gbọ́dọ̀ mọ̀ jẹ́ ẹni tó mọ̀ nípa ìtàn ìjọ kérúbù àti séráfù dáadáa. Nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè nínú tẹ́ ẹ bá fẹ́ mú nọ́mbà tẹ́ ẹ náà fẹ́ dáhùn ìbéèrè 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411 hello. Hello ẹ káàsán sà. èmi ò padà. à ń gbọ́ yín sà. ẹ fi jẹ́ nọ́mbà 3 yẹn náà. ẹ fẹ́ wo nọ́mbà 3 ó dà máa mú nọ́mbà 3. àwọn aṣèyàn kọ́ bíbélì. ó dà níbo ni a ti lè rí ọ̀rọ̀ yìí nínú bíbélì? níbo ni a ti lè rí ọ̀rọ̀ yìí nínú bíbélì? ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. ó ti rebete àwọn tá a bá fẹ́ pè wọlé àfi ká mọ̀ bíbélì dáadáa ká mọ̀ nípa àṣà àti ṣe ìjọ kérúbù àti séráfù dáadáa ká dẹ̀ mọ̀ nípa ìtàn kérúbù àti séráfù dáadáa aláfi lè participate ní quiz corner yẹn 2,000 naira wà nílẹ̀ fẹ́ni tó bá gba ìbéèrè àti káàdì recharge card 1,000 méjì fáwọn tó bá fẹ́ gba ìbéèrè wa ètò wọn àwọn kérúbù on FM náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ àwa tí a bá fẹ́ pè wọlé 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 wo bá ń gbé kíní sókè bá ń gbé sókè. Psalm 103 verse 11. ilẹ̀ yeah.
ọmọ ọlọ́run ẹ jẹ́ ká tún jọ péjọpọ̀. Psalm 103 verse 11 bíbélì wípé nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀ bẹ́ẹ̀ lé àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ká tún jọ péjọpọ̀ yìn ọba àwọn ọba nínú ìkórè àgbàtọ́dún yìí. Ẹgbẹ̀rún ahọ́n adult harvest thanksgiving and elevation service ti ìjọ Godwell parish sacred cns ọlọ́run tẹ̀dúà fún gbalaja headquarter tó wà ní 50 olúwo road ìsàlẹ̀ àbẹ̀tù abẹ́òkúta Ògùn state Nigeria. Àkòrí tọdún yìí la pè ní great mercy àánú ńlá. Friday 25th of September ní praise banquet níbi tá a ti máa pẹ̀lú ẹgbẹ̀rún ahọ́n yin ọlọ́run ọba àwọn ọba pẹ̀lú àwọn olórin ẹ̀mí tó láàmìlaka nígbà tí ìsìn dúpẹ́ ẹgbẹ̀rún ahọ́n tọdún yìí máa wáyé ní Sunday 27th of September 2026. Gbogbo ètò nínú ilé ìjọsìn wa. Oníwàásù ọjọ́ náà ni Reverend Prophet Adeniran Peter Olúwaṣeun JP, Reverend Apostolic Mother Prophetess Elizabeth Olútádé, Church Prophetess Senior Apostle Prophet O Olútádé Afúngbalaja, Minister in Charge Superintendent Apostle Prophet Dr. M.A. Olútádé Adédìran Afúngbalaja, Founding Father His Most Eminent Elder Apostle Prophet Dr. S.A. Alao JPDD, General Superintendent and Supreme Head Sacred CNS Worldwide. Máṣáláì wá torí pé àánú ńlá ń dúró dè ọ́. Hello. Hello ma. Hello, káàsán fún. Ẹ káàsán ma. Yes, sir. Kí ló kọ́ àti bọ̀ tí ń pè wá? Lady Evangelist Sarah láti Ifọ̀. Ó dáa, màmá wa Lady Evangelist Sarah láti Ifọ̀. Ẹnìkan. Ó yá ẹ mú ìbéèrè láti ẹsẹ̀ kí n títí dé láti. Number 5. Number 5 lẹ mú. Number 5 lẹ mú. Ó dáa. Níbo ni a ti lè rí number 5 ti lọ. Number 5 ti lọ. Number 5 ẹ mú ìbéèrè. Okay, number 4. Number 4 ó yá. Sọ méjì nínú àpẹẹrẹ tí aṣọ àdúrà funfun tí àwa kérúbù àti séráfù ń wọ̀ dúró fún. Sọ méjì nínú àpẹẹrẹ tí aṣọ àdúrà funfun tí àwa kérúbù àti séráfù ń wọ̀ dúró fún. Hello. Aṣọ àwọn kérúbù bàbá àdúrà ń wọ̀. Ẹ sọ méjì nínú nǹkan tó dúró fún. Aṣọ funfun tá à ń wọ̀ táwa kérúbù àti séráfù sọ méjì nínú nǹkan tó dúró fún. Hello. Mo wà méjì wá lọ́la ìmì tí lọ. Ó yá mo wá ẹ mú méjì yẹn wá ẹ kàn sọ pé aṣọ àdúrà funfun tá à ń wọ̀ nǹkan tó dúró fún rèé nǹkan méjì tó dúró fún ni ẹ sọ. Ó ti rebete bá ń gbóríyìn sókè bá ń gbé sókè. Psalm 103 verse 11 bíbélì wípé nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀ bẹ́ẹ̀ lé àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ká tún jọ péjọpọ̀ yìn ọba àwọn ọba nínú ìkórè àgbàtọ́dún yìí. Ẹgbẹ̀rún ahọ́n adult harvest thanksgiving and elevation service ti ìjọ Godwell parish sacred cns ọlọ́run tẹ̀dúà fún gbalaja headquarter tó wà ní 50 olúwo road ìsàlẹ̀ àbẹ̀tù abẹ́òkúta Ògùn state Nigeria. Àkòrí tọdún yìí la pè ní great mercy àánú ńlá. Friday 25th of September ní praise banquet níbi tá a ti máa pẹ̀lú ẹgbẹ̀rún ahọ́n yin ọlọ́run ọba àwọn ọba pẹ̀lú àwọn olórin ẹ̀mí tó láàmìlaka nígbà tí ìsìn dúpẹ́ ẹgbẹ̀rún ahọ́n tọdún yìí máa wáyé ní Sunday 27th of September 2026. Gbogbo ètò nínú ilé ìjọsìn wa. Oníwàásù ọjọ́ náà ni Reverend Prophet Adeniran Peter Olúwaṣeun JP, Reverend Apostolic Mother Prophetess Elizabeth Olútádé, Church Prophetess Senior Apostle Prophet O Olútádé Afúngbalaja, Minister in Charge Superintendent Apostle Prophet Dr. M.A. Olútádé Adédìran Afúngbalaja, Founding Father His Most Eminent Elder Apostle Prophet Dr. S.A. Alao JPDD, General Superintendent and Supreme Head Sacred CNS Worldwide. Máṣáláì wá torí pé àánú ńlá ń dúró dè ọ́. Ọba ọ̀run ẹbí wáyọ̀ sí Ọlọ́run wa ó ti ṣíjú àánú wa kò sí jẹ́ ká A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà lórí ètò tòní. Ẹ rí pé quiz corner yẹn ó lágbára. A ní ká sọ méjì nínú àpẹẹrẹ tí ìjọ aṣọ funfun aṣọ àdúrà funfun tí àwa ìjọ kérúbù àti séráfù ń wọ̀
tó dúró fún yẹn ní ìbéèrè tàbí lọ́wọ́ màmá wa yẹn mo sọ wípé ó yẹ ká máa tá a bá wà níbì kan ó yẹ ká lè mọ̀ nípa nǹkan tí ibi tá a wà dáadáa màá kàn rí kọjá lọ sí abala ìfọ̀rọ̀wérọ̀ níbi tí àlejò wa tí wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ minister in charge ìjọ the Christ Church of Cherubim and Seraphim Glory Light of God Selective Chapel tó wà ní Monijesu ní Adigbe ní Abẹ́òkúta àwọn ni àlejò wa níbí wọ́n ti wà nínú ilé ń bí Venerable Prophet Dr. Simeon Olúwaṣẹ́gun Fatoyinbo DD àwọn ni àlejò bàbá wa ẹ bá wa kí àwọn ará ilé káàbọ̀ sórí ètò. Gbogbo ilé akínyìn ní orúkọ Olúwa ṣàlàáfíà làbá wa àlàáfíà ni lórúkọ Jésù Kristi Násárẹ́tì àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo ilé wa sílẹ̀. àmín. bàbá wa tí wọ́n sì jẹ́ prophet Ṣínà Ayọ̀ Ògúnnáìkè bàbá ìtẹ́ àánú wọ́n jọ wá sórí ètò tòní ni àwọn ni alága fún 25 years anniversary committee fún ìjọ wọn ní ọdún yìí bàbá wa ẹ bá wa kí àwọn aráalé wọ́n káàbọ̀ sórí ètò. hallelujah gbogbo àwa ọmọ Ọlọ́run mo kí wa ní orúkọ Olúwa bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ayọ̀ la fi máa parí ọdún àmín Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù bàbá wa jẹ́ kí n bè látọ̀dọ̀ yín ta ni bàbá wòlíì Simeon Olúwaṣẹ́gun Fatoyinbo ẹ̀mọ́ wa jẹ́ ká wò. Fatoyinbo Simeon Olúwaṣẹ́gun jẹ́ ẹni tí a bí ní nǹkan bíi 50 ọdún ó lé díẹ̀. Mo lọ sí ilé ìwé ní ìlú Ìbàdàn Grammar School ní Ìbàdàn the Green Staff School mo dẹ̀ lọ sí Ìbàdàn Grammar School kí n tó wá lọ sí UNAB fún intermediate diploma in science laboratory technology. So after that I further more to Adekunle Ajasin University to study mathematics. So bí Ọlọ́run ṣe ràn mí lọ mo dẹ̀ kọ́ iṣẹ́ welder. I'm also an industrial welder. So mo dẹ̀ tún kọ́ iṣẹ́ printing lọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ. ó dà báwo lẹ ṣe gba ìpè fún iṣẹ́ ìránṣẹ́ gan. Well ṣé mo lè sọ pé mo gba ìpè ṣá a bí mi sínú ìpè ni. So àti kékeré mo yan ojú Olúwa làwa. Wọ́n bí mi wọ́n ṣe fi Samuel ilẹ̀ sí inú ilé Ọlọ́run bẹ́ẹ̀ náà fi mí lẹ̀ sí inú ilé Ọlọ́run ní ọ̀dọ̀ àwọn bàbá wa Saint H.A. Olúgbẹ̀sán ní ìlú Ìbàdàn ni wọ́n fi sí. wọ́n fi mí sí. So mo dàgbà bá iṣẹ́ Olúwa lọ́wọ́ mi ni. So àdẹ̀ tí ń ṣe láti kékeré àti kékeré lọ́lọ́run ti ń lò mí. So kì í ṣe pé bóyá mo ti ṣìnà ṣáko mo ṣẹ̀ wá wọnú ẹ̀ irọ́. So láti kékeré láti bí kábẹ̀rẹ̀ sí kásámù kábẹ̀rẹ̀ sí ya omi sí mímọ́ tó fi débi pé ó di adé oníwàásù àgbáyé. láti yàtọ̀ sáwọn bàbá tí ẹ sọ yìí àwọn wo la tún lè sọ wípé ti ara wọn dìde nínú iṣẹ́ ìránṣẹ́. wọ́n pọ̀. ó yá ìmọ̀ alóní kíákíá. bàbá Olúgbẹ̀sán yẹn gangan àwọn ni mo lè sọ pé spiritual father mi even ẹlòmíì gan ò mọ̀ mí yàtọ̀ wọ́n rò pé bóyá bàbá Olúgbẹ̀sán yẹn ló bí mi ni. So bàbá Olúgbẹ̀sán wá àwọn náà bí ọmọ àgbà kan tí a ń pè ní Bishop Allen àwọn ni wọ́n wà ní ìlú Abẹ́òkúta Abbey of Blessed Memory. So yẹ kí n sọ pé Bishop Olúgbẹ̀sán ló bí mi Bishop Allen ló wò mí dàgbà. So àwọn tó bá dẹ̀ mọ àwọn wọ̀nyẹn ní ìgbà ayé wọn wọ́n mọ̀ pé ògbóǹtarìgì wòlíì Ọlọ́run àwọn tí wọ́n ń takú láyà ni. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. ẹni wọ́n pọ̀ ẹ ti sọ méjì bẹ̀rẹ̀ ẹ tún mú méjì sí wa. àwọn bàbá wa kan náà wà ní ìlú Ìpẹ̀rù tá à ń pè ní Bishop S.A. Adéoyè Ajígbáremú wọ́n tan mọ́ bàbá Afúngbàlájà yẹn. So torí ìdílé yẹn náà ìdílé alábára ni. So a ní àwọn bàbá kan náà ní ìlú Ṣàgámù kẹ́rìbí tí mo forí kọ́ sí tó pọ̀ rẹpẹtẹ. So a ní àwọn bàbá kan náà ní ìlú Ṣàgámù tá à ń pè ní Bishop Francis Ogunsanya. So àwọn wà ní Ṣàgámù.
so àwọn bàbá aládùúrà kan náà wà ní ìlú Ìjẹ̀bú-Òde tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Agbójo so àwọn ibi tí Ọlọ́run mú wa là kọjá so ní Abẹ́òkúta ń bí náà yàtọ̀ sí bàbá àgbà bàbá lẹ́yìn bàbá lẹ́yìn kékeré náà tún wà Bishop ṣe alẹ́ bàbá Sela alẹ́ so àárí bàbá Ṣódẹ̀ǹdé náà àárí àwọn ẹ̀kọ́ so tá a gba ara wọn kọjá bàbá Ṣódẹ̀ǹdé bàbá dé àga náà so bàbá Ṣẹ́ba of blessed memory kọ́lọ́n délẹ̀ fẹ́ ní orí bẹ́ẹ̀ ni so ẹ rí i pé àkójọpọ̀ àwọn experiences yẹn náà kò kí ń ṣe kékeré. ìjọ Glory Light of God Selective Chapel ti Christ Church ṣé wọ́n fi ń sórí ìjọ ẹni àbẹ́yìn ọ̀yin lọ́lọ́run tọwọ́ ìgbé kalẹ̀. Ọlọ́run ni ó ní ìjọ yẹn. My father most senior apostle Fatoyinbo of blessed memory wọ́n wò nínú ọkàn wọn pé àwọn máa dá ìjọ sílẹ̀ táwọn bá ti kọ́ ilé báyìí àwọn wá gbé church sẹ́gbẹ̀ẹ́ but Ọlọ́run ò fún wọn ní orí ọ̀fẹ́ láti kọ́ ilẹ̀ tí wọ́n rà yẹn particularly tán láwọn fẹ́ fi kọ́ church yẹn but it got to a certain stage myself and my wife we in the course of our journey so ilẹ̀ yìí tí dáàdì mi ti rà ti pẹ́ ìjọ náà ní táwọn bá kọ́lé àwọn máa ṣùgbọ́n àti bàbá ilẹ̀ ní pé ó yà ẹ̀ wá lọ dá ìjọ sílẹ̀ o ẹ̀yin náà ti tójú bọ́ nínú ẹ̀mí so bó ṣe di wípé